Ẹ̀yin èèyàn lé èyí tó lágbára o. Ẹ káàbọ̀ sórí Mashola Gist TV o. Bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa wọ́n ní ìyàwó ọkọ ẹ̀ o ẹ̀sẹ̀ o. Bá a ṣe gbọ́ ni o allegedly o. Wọ́n ní ṣe ni wọ́n wá dump ọmọ fún un ní palace. Ipe wọ́n ní pé kò appreciate gbogbo wàhálà táwọn ń ṣe. Ipò ń complain pé wọ́n ò tọ́jú àwọn ọmọ. Wọ́n ní bọ́n ṣe wá drop ọmọ sí palace fún nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ pé palace kábíyèsí wọ́n ti nínú contract tí wọ́n sign kan tó dolórí wọ́n ti sọ fún wọn pé wọ́n lè kọ́ ọmọ wọ palace. Wọ́n ní bí àwọn family kábíyèsí bàbá kábíyèsí àtàwọn ẹ̀gbọ́n kábíyèsí ṣe wá bá nìyẹn pé kó kọ́ ọmọ ẹ̀ kó nu palace. Wípé wọn ò fi ààyè gbà wọ́n láti kó ọmọ wá sínú palace. Ẹ rántí ńgbà kan tí Tóbi náà kọ́ ọmọ wá ṣẹ̀mẹ̀ pé wọ́n ní kó kọ́ ọmọ ẹ̀ kúrò nu palace. So gist tèmi nìyẹn, ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo ètò kù. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sórí gist tèmi, ṣé dáadáa la bá yín gbogbo lé ńkọ́. Orúkọ mi ni Mashola Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ìdí tá a fi ń sọ Yorùbá ni pé a fẹ́ gbàgbé àṣà àti ìṣe wa. Ẹ̀yin èèyàn lé ṣẹ́rí thumbs up yẹn ẹ jọ̀ọ́ ẹ tètè tẹ̀ fún mi nítorí pé ó ṣe pàtàkì. Ṣé ẹ mọ̀ pé tẹ́ bá ń tẹ̀ a máa mọ̀ pé ń gbádùn gist wa ni. Kẹ́ ẹ dẹ̀ subscribe, kẹ́ ẹ share, kẹ́ ẹ like. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. I do appreciate you and I love you all. Ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o. Àǹtí wa ó yà wá lẹ́nu o. Ipe wọn lè wá da ọmọ lù yín ní inú ààfin kábíyèsí wa. Ẹ rí pé èyí tún lágbára ẹ̀yin èèyàn. Kábíyèsí ní táwọn bá gba àwọn obìnrin láàyè láti máa kọ́ ọmọ wọn wá sínú pálásì, wọ́n ní pálásì á ti kún. Wọ́n ní pálásì á ti kún débi tó jẹ́ pé kò tiẹ̀ ní sí àyè láti kọjá nínú pálásì. Wọ́n ní ṣé àwọn akọ́mọ wọnú pálásì ọmọ àtàwọn á wá wà níta ni. Wípé kò jọ́, kò sí nǹkan tó jọ́. Ṣé ẹ mọ̀ pé àti ọjọ́ yìí ni kábíyèsí ti ń try láti mọ wọn wá nu palace tí Mariam yìí, especially Mariam yìí, tó ní láyé òun ò ní gbà kékeré Naomi wá nu palace. Ní ìsìn ìwọ kọ́mọ ẹ wá sínú palace ó wá ní kàn sùn bẹ̀. Ṣé o ti rí bó ṣe ń rí? Tó bá ní kàn lọ pé bó ṣe ń rí wá ní exactly bó ṣe ń rí ni. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan tó bójú mu rárá. Kábíyèsí láwọn ti sọ fún wọn kán lọ ra lé sódà wọ́n lè kọ́ ọmọ wọn sọ́dọ̀. Wọ́n ní rárá, wọ́n lórí àwọn takolé, wọ́n láwọn ò fẹ́ ra lé, especially olórí Ronke àti Mariam. Àmọ́ nǹkan tó ń ṣe àwọn méjèèjì o. Àmọ́ nǹkan tó ṣe àwọn méjèèjì o tán láwọn ò fẹ́ ra lé. Ṣé ẹ mọ̀ pé there was a day tó sọ fún kábíyèsí allegedly bá ṣe gbọ́ tó ní pé òórè pọ́ máa fi ọmọ tí wọ́n sílẹ̀ ni. Nígbà tó jẹ́ pé òun fi ọmọ òun sílẹ̀ pẹ̀lú ọkọ òun wá jókòó sí ààfin. Kábíyèsí ní láyéláyé kó padà sí lẹ́nu. Ipe kó tètè lọ bá àwọn ọmọ ẹ̀ níbi tó kó wọn sí kó lọ máa bá wọn gbé. Ipe ṣáwọn ní kó fọmọ ẹ̀ sílẹ̀ wá jókòó sí palace àwọn ni. Ẹ̀yin èèyàn lé tí ò bá ń ṣe ọ̀dájú abiyamọ náà. Báwo lèèyàn ṣe máa fi ọmọ ẹ̀ sílẹ̀? Ó lágbára. Báwo lèèyàn ṣe máa fi ọmọ ẹ̀ sílẹ̀ tó máa lóun fẹ́ wá lọ jókòó síbi kan? Mi ò gbọ́ rí. Ẹni tó bá jẹ́ abiyamọ gidi kò ní ṣe láíláí. Ṣé rí pé olórí Tèmítọ́pẹ́ gbọ́n? Ẹni ẹlẹ́ni ó yá lọ káwọn ọmọ ẹ̀ ó yá kó sí létí bàbá wa kábíyèsí wa rà fún. Ó yá rọra ń tọ́jú àwọn ọmọ ẹ̀ ń bẹ̀. Ṣùgbọ́n high class woman ló fẹ́ ṣe. Ó lọ kó ọmọ ẹ̀ tí obìnrin míì pé kó máa bẹ́ẹ̀ tọ́jú. Ìyẹn ti fi hàn wá irú obìnrin tó jẹ́. O ní láti sọ̀rọ̀ mọ́ àwa ti mọ irú obìnrin tó jẹ́. Because tó bá jẹ́ abiyamọ gidi ni ò ní abandon ọmọ ẹ̀ fún another woman kó máa bẹ́ẹ̀ tọ́jú ẹ̀. O wá ní àwọn ọmọ ẹ̀ wọn take care wọn, wọ́n fìyà jẹ wọ́n. Báwo ni o ṣe máa sọ bẹ́ẹ̀? Tí wọ́n bá jẹ́ abiyamọ gidi ni ṣé wọ́n máa fi ọmọ ẹ̀ sílẹ̀ pé kí obìnrin míì máa bẹ́ẹ̀ tọ́jú ọmọ ẹ̀? O ní ṣe. O ní ṣe. So ṣó ti wá rí reason tí Queen Naomi ò fi lè wá sí inú palace yẹn without his son. Wọn ò lè ever fi ọmọ wọn sílẹ̀ inú palace yẹn because he does not trust
any of you. You can do and undo. Kabiyesi. Kabiyesi ní láyé kó kọ́ ọmọ ẹ̀ kúrò ní palace. Wọ́n láwọn ẹ̀gbọ́n Kabiyesi ní láyé èyí ò sí nínú contract tún sá. As a king, as a queen o, ipe wọn á kọ́ ọmọ wá sínú palace pé kíákíá kó kọ́ ọmọ ẹ̀ kó wá bí kó wọn lọ. Èèyàn lé nǹkan téèyàn bá ń ṣe ló máa gbà. Ṣebí the other time tí Tóbi kọ́ ọmọ ẹ̀ wá sínú palace náà. Ṣebí ìwọ Mariam yìí náà ló fi ń ṣe yẹ̀yẹ́. Ló ní ẹni kan Ọlọ́run mú nǹkan kan. You see your life now. O tún lè tọ́jú àwọn ọmọ ẹ̀. Ẹlòmíì ló ń rìn láìlè lórí kó bẹ́ẹ̀ tọ́jú ọmọ. Ó dẹ̀ pé rẹ̀ lábiyamọ. Nǹkan tí o fi ráyè láti máa ṣọ́ Kábíyèsí kiri náà nìyẹn. Nígbà tí ò sí nǹkan kan tó yẹ pé ó bọ́dà ẹ̀. Nǹkan tó fi ń ṣọ́ Kábíyèsí kiri nìyẹn tó ń gbá kùrùkẹrẹ mọ́ Kábíyèsí. O fẹ́ mọ̀gbà tán sùn, o fẹ́ mọ̀gbà tán jí. Bí ìgbà tó yẹ pé ìwọ ló bí Kábíyèsí. Àfi k'Ọlọ́run Elédùmarè kó ṣàánú fún ẹ pẹ̀lú owó tó ní. Ẹ̀yin ènìyàn lé gist tá gbọ́ nìyẹn tá ní ká mú wá fún yín o. Wọ́n láwọn bàbá Kábíyèsí wọ́n náà sọ fún yín pé kó kọ́ ọmọ ẹ̀ kúrò nínú palace o. Ọmọ kan kò lè bá olórí gbé nínú palace. Òun náà ló bẹ̀rẹ̀ sí bú olórí Tèmítọ́pẹ́ ńgbà yẹn tó ń sọ pé olórí Tèmítọ́pẹ́ kò ráyè fáwọn ọmọ ẹ̀. Wọ́n wá embarrass ẹ̀ nínú palace. Ìwọ yìí náà ni. Bí ẹnu ẹ ṣe rí ló ṣe máa ń sọ̀rọ̀. O bú olórí Tèmítọ́pẹ́, o bú olórí Tèmítọ́pẹ́. So ní ìsìn tán wá kó àwọn ọmọ, tán wá da àwọn ọmọ lù ẹ́ sínú palace. Kí ló fẹ́ káwọn èèyàn máa ṣe? Tí o fẹ́ kán máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́, bó ṣe fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni. Bọ̀ wọ́n ti mọ̀ wẹ́ so wọ́n ti dà sí ẹ lára. Ẹ̀yin èèyàn lé ẹ wò. Tá bá ní ká máa sọ̀rọ̀ Mariam, ní kúrò lórí gist because oríṣiríṣi ìwà ló ń gbé yọ every day and night. Èèyàn kan test ó ní kémi má sọ̀rọ̀ Mariam mọ́. Why tí mi ní sọ̀rọ̀ Mariam? Ṣé mo pe ẹni yẹn sórí channel mi ni? Tó bá ń gbọ́ mi o, ibi tó bá wà, mi ì pe ẹ̀ now. Free word ni blogger ni mi. Ọ̀rọ̀ tó bá wù mí ni màá sọ. Èèyàn kò lè pa gogo mọ́ ẹnu mi pé kí n má sọ̀rọ̀. Tí Mariam bá fẹ́ ká má sọ̀rọ̀ mọ́, á ṣe nǹkan tó right ni, kò ní ṣe nǹkan tí ò dáa. Kò ní ṣe nǹkan tí ò dáa, ó máa ṣe nǹkan tó right. Ó máa ṣe nǹkan tó dáa ní ààfin Kábíyèsí àti pẹ̀lú Queen Naomi. Kí ló dé tá máa sọ̀rọ̀ olórí Tèmítọ́pẹ́? Tá bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa là ń sọ ń pa wọn. Kí ló dé tá máa sọ̀rọ̀ Dr. Elizabeth? Ó ṣe jẹ́ òun nìkan àti olórí Rónkẹ́ ló ń ṣe nǹkan tí ò dáa nínú palace Kábíyèsí. Ṣé bí nǹkan tó ń ṣe là ń sọ? Nǹkan tó ń ṣe àwọn náà gbọ́rọ̀ wọn wá sórí social media now. We have right to talk about them because they are celebrity. Wọ́n ti wá sórí social media. Wọ́n ti di celebrity nìyẹn. So a máa keep on láti máa sọ ni. Ẹni tí ò bá fẹ́ gbọ́ kò ní láti wá sórí channel yìí. Ṣùgbọ́n àwa o, a máa keep on láti sọ ni. Àwọn olólùfẹ́ wa tó ń gbádùn wa dẹ̀ máa wá. So kẹ́ni yẹn kó jọ. Anyway, mo tiẹ̀ ti sọ ẹ́ sínú dustbin náà. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o, gbogbo etí tó ń gbọ́ mi. So bí Mariam bó ṣe ká àwọn ọmọ wá sínú palace nìyẹn o, tó ní kí Kábíyèsí kan máa bóun tọ́jú ọmọ òun. Kábíyèsí ní orí àwọn ọkọ̀ kó kọ́ ọmọ lọ fún bàbá ọmọ. Ọlọ́run Elédùmarè á ṣọ́ gbogbo etí tó ń gbọ́ mi, á wà pẹ̀lú gbogbo yín o. Ní agbára Ọlọ́run òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.